olóògbé bọ́lá ó dúpẹ́dúpẹ́ ayapa bàbí ayasala ní káàmọ́ olùpàdé ẹlẹ́gbẹ̀ẹ́dínlú rẹ̀ pẹ̀lẹ́ wàmí ẹdí àṣà. Bí mo ṣe ń pa lólùbàdé bàbá mi ẹlẹ́pẹ̀ẹ́. Mo tún kí balógun, mo tó dá balógun. Nílùú Ẹ̀pẹ̀lẹ́. Ọmọdé mo mú sẹ́yìn. Tọ́wọ́. Ẹ kú wá ní òun lójú. Àbí ẹ̀sìn onígbà yìí. Dúpẹ́ ọgbọ́n owó ọkọ̀rọ̀ sáká adọ́ máa mú ọgbà ìlú Ẹ̀pẹ̀lẹ́ majority leader ọ̀dọ́lẹ́gbọ́n náà ẹ̀dẹ́ ọba bọ́lá ọkọ̀ kíyẹkíyẹ ìwọ́jọ́ fún àgbà gidigidi.